Ní ìtẹ̀síwájú kíkàn sí àwọn agbègbè, ẹni tí ń ṣe olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Gúúsù Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Mọ́gàjí Olasunkanmi Tegbe ní àwọn orí adé Ọba Ọlájídé Títílóyè Olú-Tìgbòọrà àti Ọba Kingsley Adéròjú Oyèlámì Olúfìjí kejì Onídọ̀rẹ̀ ti ilẹ̀ Ìdànrè ni wọ́n ti gbà á lálejò, eléyìí tí olùdíje náà sì fi ń dá àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn ọmọ ilẹ̀ Ìbàràpá lọ́kùnrin àti lóbìnrin lórí ìfarajìn ìdàgbàsókè sí ilẹ̀ Ìbàràpá bí wọ́n bá fi lè dìbò yan Mọ́gàjí Tegbe wọlé gẹ́gẹ́ bí aṣòfin àgbà. Ohun tó fojú hàn ní pé agbègbè Ìbàràpá ni ohun ọ̀gbìn ti ń sọrúra jùlọ, eléyìí tó sì ní ipa láti kó lórí ìpèsè oúnjẹ. Mọ́gàjí Tegbe wá fi ń dá àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó wà níkàlẹ̀ náà lójú wípé ṣíṣàgbélárugẹ ìdàgbàsókè lẹ́kùn náà ni yóò jẹ òun lógún nípasẹ̀ àwọn òfin eléyìí tó ní ṣe àti ṣíṣàgbéǹde àwọn ohun èlò lágbègbè náà, pàápàá ẹ̀ka agbára àti ìgbòkègbodò ọkọ̀, níbi tí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn orí adé lórí ìwúre tí wọ́n ṣe fún un àti àwọn èèyàn lórí àtìlẹ́yìn wọn eléyìí tí ò lẹ́gbẹ́. Níbẹ̀ ni Mọ́gàjí Tegbe ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé tẹ̀síwájú Gúúsù Ọ̀yọ́ ló jẹ òun lógún jọjọ.